tètè kó rọra ṣe Ádámù òrìṣà ń bẹ lẹ́kọ̀ọ́ tí kọ́mọ tí ó gbọ́n ṣe bẹ́ẹ̀ ni tó bá ṣiṣẹ́ ẹ̀tọ́ ní pé kó lówó tó bá lówó lọ́wọ́ ọ̀rẹ́ kó rọra ṣe jìbìtì ń bẹ ní Lagos tí ń talé kan fẹ́ ní mẹ́jọ. Bàbá mi pé mi sọ fún mi láti tún ta èkó àkété. Wọ́n ní ha láàbò mi máa sún má mi títí ó nínú rẹ̀ jù lọ. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àdúdúpẹ́ lẹ́ẹ̀kan sí sẹ́rírù tó ṣẹlẹ̀ sí àyè Ọlọ́run ní jẹ́ ká ríru rẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run àníra kò fà lóde. Tó Yorùbá sọ̀rọ̀ wọn kú alówe wọn ní òkè òkú lòkú rè bàbá ọmọ ló lọmọ àwa tá a ní ọ ní. Awù ntọ́ yẹni ló yẹni lóòótọ́ ṣé wá dáa látijọ́ tí ìyá àwọn ọmọ yìí ti ṣe bó ṣe yẹ kó ṣe wọn ní báyà bá kọ ni aya là á fẹ́ bíyàwó bá kú ìyàwó là á fẹ́ ó wá sọra rẹ ló kọ ó wá fẹ́ mọ̀ dójú tì á ìdí ní tèmi àyè bàbá rẹ àti bàbá kékeré tá a fi kún lukùn la fi wá báyà rẹ pé ó yẹ ká àwọn ọmọ kékeré kan ní ọmọ yìí sọ́ọ̀sì. ẹ ní dàgbà yà orí yín ò ní burú wo irun tó dé yìí Ọlọ́run ní jẹ́ aríru ẹ̀ mọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan wá mọ́ bọ́rọ̀ bá délẹ̀ báyìí àgbà àfọlọ́run mo mọ̀ pọ́ bọ̀ nínú jẹ́ tí àdánwò bá sì ti wà fẹ́ dà èyí fàyè gbà ìmọ̀ solówó rẹ̀ di wèrè ni tí ọba tiẹ̀ ronú lọ tún ronú lọ sí ọyọ wa máa ronú lérí àwọn ọmọ rẹ̀ àbọ̀gbọ̀ ọmọ èké wọn ní ìdí kéèyàn máa tọ́jú wọn gbàkígbà ìwọ wò kíyọ ọmọ ọmọ sì ń lé òbí ó sì rí lára ọmọ ká tó wá sọ pé ní ó ti ṣàìsí sọmọ pé ó ṣe díẹ̀ ìdínú bàbá eléyìí ọ̀rẹ́ mi báyìí mo rí lọ́dọ̀ rẹ̀ njọ́ náà ni mo bàbá sọ ọmọ rẹ̀ ìwú mi ìbálẹ̀ ni tí ń fi fún abẹ́mi ni mo má jẹ́ ń kó bẹ́ẹ̀ gbá mo ṣe sọ fẹ́ gbọ́n mi nù bàbá jọ sọ́pọ̀ pẹ̀lú ìyá rẹ̀ a sì ti ṣètò gbogbo ẹ̀ ti parí gẹ́gẹ́ bí ìyàwó àwa fàlẹ́ ọlọ́ kò sí ntọ́sán lórí rẹ̀ àwa láàṣẹ gbogbo ntọ́ bá jẹ mọ́ pátá. lórí ni òun jọmọ tó ní sùúrù ni ṣebí last gọta rẹ ní oṣù méjì ló wà tí ìyá rẹ ti sùn dánlẹ́tọ̀ àbí last gọta rẹ kọ́ yìí. last daughter mi. wo Dàpọ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá ẹ̀ ṣe sọ nígbà wàá bá mi tó fi ọ̀rọ̀ ọmọ yìí lọ̀ mí mo wá lọ sádùúgbò mo béèrè bó ṣe rí ní ọwọ́ wọn mo rí pé ọmọ tó dáa ni ṣó mo èmi ò lè wá bẹ́ẹ̀ jókòó síbi wàá máa bẹ́ẹ̀ tọ́jú ọmọ ibi iṣẹ́ mi ṣe rí torí ẹ̀ ìyàwó ẹ̀ ni òun là mú wa. ndé kọjú sí dáadáa báyìí yá yí báyìí. ó ní ẹ wọ ọmọ ẹyin náà ẹ wọ ọmọ. orí tọkàn ẹ̀yìn torí pé tó mú lọ àbí kò tó mú lọ. àkókò yìí tó létí obìnrin ọmọ dà síbẹ̀. Mọ́mì, ṣé ìyàwó dájú wa nìyí? Dèjì ìyàwó dádì yín ni. Aunty, what is your name? Bàbá ọkọ mi, èmi ní ń jẹ́ bẹ́ẹ̀. Bàbá, kí ni ń wí? Bọ́dà, ẹ gbọ́ kí ló wí. Fọkàn balẹ̀, ọ̀rọ̀ rẹ náà ní yanjú lọ́wọ́. Wọ́n béèrè lọ ẹ̀. Ẹ fọkàn balẹ̀ kò sí ewu. Mọ́mì, ẹni tó bá gbọ́ ìbò kò lè tọ́jú wa o. ó rí sọ àmọ́ sórí iṣẹ́ ọwọ́ bàbá yín nìyẹn bàbá yín á kọ á dẹ̀ mọ́ á mọ̀ sọ iṣẹ́ kékeré ni. torí ọ̀rọ̀ tọmọ yìí sọ yìí wọn ló máa mú mi sọ ọ̀tàn ìyá bàbá yín sórí ìyá tó bí ìwọ tó bí rẹ inú oko àgàtú la ti rèé mu nígbà tó fẹ́ fẹ́ bàbá tó bí ọ. ó fẹ́lẹ́ ju lè tìró lọ èmi mo sọ bẹ́ẹ̀ nígbà tá a máa mọ ọjọ́ rẹ̀ bí àná yìí àti ẹ̀fọ́ kan sí pé lórí mùgbẹ̀mùgbẹ̀. ṣètò ìyá mi náà lẹ́ ń sọ adépìtàn mọ́ lọ́nà fẹ́ kó o ti tó tí bí nǹkan tá a bá wà ló máa sọ àbí ìwà ni gbogbo orú eléyìí bàbá yìí kéré bá mi kìlọ̀ fún wọn o. èmi ní adépìtàn lọ́fẹ́ kọ. táwa ni mo máa ń bá wí. èmi nǹkan mi wà lára ẹ̀ ni. èmi ní adépìtàn lọ́fẹ́ kọ. tí wọ́n ṣe pé ọlọ́wọ́ tó ń bọ́ lára kọ̀ọ̀kan tó yọ̀ fi ń bọ́lá fún ìwọ sí mi. mọ́mí o ti tó mọ́mí. kọ́rọ̀ ẹ̀dá sọ̀hún jáde. o ti tó mọ́mí. ìdókèsì.
tá a wá ṣe ṣé wá jà ní àdó ìyàwó tá a wá ṣe. oníkọ̀tọ̀kọ̀tọ̀ ni ẹ̀yin òkú táwọn wá ṣe ṣọ́ọ̀kù ló wá sí bínú oníkọ̀tọ̀kọ̀tọ̀ ní rádaràdà. apánjọ wọn lùlù. mọ́mì. mò ń gbọ́ tiẹ̀ jàre ọmọ tó dáa. wẹ́ẹ̀ bàbá àmọ́ mi ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín torí mo mọ̀ pé ìfẹ́ tẹ́ ní sí wa náà ni àtàwọn ọmọ mi náà ló fà á tí ẹ ṣe wá láti oko láti ilé láti ògbó ilé fún mi inú mi dẹ̀ dùn sí ṣùgbọ́n Yorùbá ló pòwe tó ní ohun tó yẹ ni ló yẹ ni ó pọ́n kò yẹ adìyẹ ó sì tún yẹ. ẹni tó dé mú gan lójú ó ti. òótọ́ ni wàá rí mi pa. ṣẹ́rí ẹ wo mi mọ́ mi ẹ wo standard tí mo ti achieve ẹ wo ẹwà tọ́lọ́run ti fún mi ẹ compare mi sí. níbo ni yóò ń gbé. nǹkan tó ń sọ ni pé òun àtọmọ ẹ fi yẹn lẹ sórí ìwọ ló máa train ọmọ yẹn sí level tó fẹ́ kò sí nǹkan tó ṣe náà. mọ́mì kò ń ṣe bẹ́ẹ̀ ọmọ tí mo fẹ́ wà lókè ó wà nílé yìí sí. ẹni tó fẹ́ wà lókè. yes now. pé wá jẹ́ àárí èmi ò mọ̀ ó tẹ̀ ti dà. Come comfort. Yes, darling. Oh, please come there. ṣé dáadáa ni. adúpẹ́ mà ẹ káàsà ẹ káàsà ẹ ṣé ara àwọn ìyá ọkọ mi lélẹ̀. Don't worry, okay? Just look. ẹ dákun ẹ mọ̀ tí jẹ́ kó wọn lọ ẹ dákun what are my names. wọ́n mi pé kí lorúkọ ẹ. Oh, sorry sir, comfort lorúkọ mi sir. lórúkọ rẹ and my villagers. ẹ kú jọ kò sí. jọjọ máa lọ sókè tó. kí ni villagers rẹ. ọmọ Èkó ni. ọmọ Èkó ni. Èkó gangan làwọn. dàpọ̀ ó tẹ̀ ti da tó bá ti jẹ́ pé ní tó ní o fẹ́ nìyí ọwọ́ àwọn ọmọ ẹ ló kù sí. orí rẹ burú mo mọ̀ kó ọ tẹ́wọ́ pẹ́ ẹ ni ìyún nípa pè wá sí àyìn láti wá dójú tì wá ni. ẹ̀yin ọmọ ṣé ó tẹ́ yín lọ́rùn. mọ́mí dáàdì ẹni tá a fẹ́ kí dáàdì wá fẹ́ nìyí o. ó ti dà ṣó ń tọ́jú yín tó bá ti ń tọ́jú yín ó ti dà. ṣe àwọn ọmọ ilé ìdáná àti ọ̀rọ̀. bóòlù ṣe ń ó tẹ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò lọ́pọlọ rárá bóòlù ṣe ń ṣe bí wèrè báyìí sẹ́gbà tí bàbá rẹ̀ fẹ́ tí bàbá ọmọ ẹ̀ tí ó fẹ́ wọ ṣé àwọn ọmọ kan ló yàn lé bàbá rẹ̀ lọ́wọ́ kí sàwọn tá a lọ wọ̀ ọ́ nílé yín rè tá a mú ọkọ ní oko àga àtúntò. bóyá rí wípé ẹ má bàbá yìí kẹlẹ̀ yìí má bẹ̀ wọ́n fi wọ́n lẹ̀ èmi ti mọ̀ fórí yín ọ̀pẹ̀ yìí tó pẹ́lú ẹ̀ ti ṣùjọ́. sọ̀ǹgbọ́yàwó. bàbá yìí kẹlẹ̀ ẹ̀já máa lọ wo ìwọ bàbá yìí kẹlẹ̀ mo padà sí ọ̀dọ̀ bàbá ẹ̀ èmi ti lọ mo fi yín lẹ̀ yẹn torí bẹ́ẹ̀ ṣe máa ń kọ́tọ̀kọ́tọ̀ nìyẹn. wà á padà sí ọ ní lọ sí. ṣẹ́fẹ́ni tó bá ṣiṣẹ́ tó ní pé kó lówó tó bá lówó lọ́wọ́ ọ̀rẹ́ kó rọra ṣe jìbìtì ń bẹ ní Lagos tí ń talé kan fẹ́ ní mẹ́jọ. bàbá mi pè mí sọ fún mi láti tún ta Èkó Akété ìlú ọgbọ́n. Darling. Carol. Carol ṣé kò wá yájú báyìí. mo láti tètè jíjáde kí lè ká báyà mọ́lé ṣùgbọ́n fún appointment wa jọ promise àwọn ọmọ ẹgbẹ́ tí Martin gbé wọn lọ school máa ra nǹkan fún wọn lójú ọ̀nà òbú ṣe wá ń sin mi ò lè meet up mọ́ ṣé understand me jọ please tó bá ti gbé wọn lọ school make sure kó gbé wọn jáde sí confection tó wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn jọ ṣé o understand me jọ treat wọn dáadáa fún mi jọ ṣùgbọ́n. ẹ ṣàkóso máa tọ́jú wọn tẹ́lẹ̀. Thanks my dear. I love you. Have a nice day. All right, baby. I'll see you when I'm back. Hey, ma'am. All right, buddy. mo fọkùn wẹ́rí mo fọkùn wẹ́rí mo bọ́ sàwẹ́sẹ̀ ẹni Ọlọ́run bá wẹ̀ ló mọ̀ lóru mo fọkùn wẹ́rí o. iye èmi gbé mi sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. mọ́mí ẹ káàárọ̀ mo ti jẹ ẹ wá wẹ̀ fún wa. kémi wá wẹ̀ fún yín èmi jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ yín ni àbórí burúkú ti bẹ́ẹ̀ yẹn ọmọdé yìí ṣé bí wọ́n ṣe dàgbà tí o lè wẹ̀ fáwọn àbúrò ẹ̀.
Mommy, orí burúkú bá o death language, orí wa ò burú o. Ṣebí kẹ́ bá lè máa tọ́jú wa ní Daddy ṣe fẹ́ yín. Lẹ́nu yín. Ẹ kò ṣe aláyín kúrò yàrá mi. Get out of my room right now. Well. Mo fọkùn wẹ̀rí o. Mo fọkùn wẹ̀rí o. Ẹ wà wẹ́ ní àbátàrà tùgbà tí wọ́n láwọn àjítọ́ náà wò. Iye èmi pé mi sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àti mú ga skul tán. Ẹ wá fún wa lóúnjẹ. Lọ́wọ́ kẹsẹ̀ sórí kí ni? Kí ló lè tó yẹn? Má kò bá ti forí ọ̀pẹ wa títa ni. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ skul lélẹ̀? Bàtà yín kọ́. A fẹ́ kọ́kọ́ jẹun ká tó wọ bàtà skul wa. Ok, ẹ lọ mú gàrí. Gàrí wà ní. Mọ́mì, gàrí làárọ̀ kùtùkùtù. Inú yín ò tiẹ̀ dùn pé ẹ̀yin rí gàrí mu. Àwọn ẹgbẹ́ yín ni wọ́n wà lábẹ́ bíríjì tí wọ́n sun gọ́tà kiri yẹn. Àti jẹun ṣòro fún wọn. Ẹ̀yin rí gàrí inú yín ò dùn. Ẹ yá lọ mú gàrí o. Mọ́mì, ṣé dádì ò fowó oúnjẹ lẹ̀ ni? Ṣé dádì àti ayé ń jẹ́ lẹ̀ ni? Dádì yín ò fowó oúnjẹ lẹ̀ lẹ́rí gàrí mu. Ó yá ìta. Ìta jẹ́ mo ṣe é rà lórí tí mo ṣe wáyé èmi jẹ́ ẹrú yín. Ẹ má mu gàrí o. Mojí, Ìyábọ̀, ọjà ṣì mu gàrí at least for the first time. Báwo ló ṣe mọ̀ pé for the first time? Ẹ wò, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Èkó akẹ́tẹ̀ ìlú ọgbọ́n, arọ́bí sálẹ̀ gbẹlẹgbẹ, ìlú tó kún fún wàrà àti fún oyin. Hello, honey. Mo ṣẹ̀wẹ̀ fáwọn ọmọ ni. Wọ́n jẹun lọ́wọ́. Okay, darling. Bye bye. EKOWENJELE, nídẹ̀ Èkó, EKOWENJELE. Tó bá dúró, wọ́n gbé ẹ lọ, kó gbàgbéra, wọ́n gbé ẹ já. Èkó ilé ọgbọ́n, ilé onímọ̀ tó pọ̀, EKOWENJELE. Bàbá mi pé mi sọ fún mi láti. Déjì, báwọn skul lè ní ṣódùn. Bẹ́ẹ̀ni sà. Kí lẹ jẹ kẹ́ tó kúrò ní láàárọ̀? A jẹ rice sà. Rice. That's good. Ṣé madam tọ́jú yín dáadáa ṣá? Bẹ́ẹ̀ni sà. Baby. Ṣé àbúrò yín ò ṣeré jù ṣá? Ẹ ṣe é jù. Ìyábọ̀ is a good girl. Ìyá o. Deji is a good boy. Ìyá o. Deji, you're not singing now. Deji is a good boy. Ìyábọ̀ is a good girl. Ìkẹ́ náà kí ló ṣe ní látẹ̀? Darling, ẹ ṣe wá pẹ́ báyìí lẹ́nu. Oh, sweetie, mo láti lọ pick àwọn ọmọ lórí ní school. Oh, yeah. How are you? I thank you. Where's my file? Ọ̀rẹ́ yín yẹn máa wà lọ. Dádì, irọ́ ò lè pa fún dádì. Tẹ̀sí mọ̀ pé gàrí la mu láàárọ̀, ẹ̀yẹ sọ pé rice la jẹ. O mọ̀ pé tá a bá sọ òótọ́ fún dádì, dádì máa bínú sí Aunty Comfort, Aunty Comfort dẹ̀ máa kanra mọ́ wa. Bẹ̀rẹ̀ díje parọ́ ẹni tó bá parọ́ á jalè. Gbẹ̀ntàn. Àtọ́lá ní bèbí. Èmi kò nìyẹn Comfort. Pẹ̀lẹ́ kú jòkó. Ó ṣe. Guess what o? Kí ni? Mo máa rí Vic. Ó pè. Irọ́ ni. Níbo ló ti rí? Ìta ló ti pè. Irọ́ ipò tó ti débẹ̀ yẹn. Ó ti débẹ̀ o. Ọmọ ti dùn, ó ti tsọ, ó ti pilẹ̀. Tọ́lá ni. Ṣé bó ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ṣé orí sójú ni? Ká ní wọ́n gan ń kọ́ ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi ṣáà ni, àbí? Ṣùgbọ́n Comfort, mo envy ẹ o. Ìpè. Ọmọ, mo ká dẹ́kun jòkó bí. Ìpè. Mo ṣe tẹ. Ṣé wàá mọ̀ nǹkan? Dàpọ̀ mi, ó ti nice jù. Tó bá mọ bó ṣe ń tọ́jú àwọn ọmọ, bó ṣe ń tọ́jú mi ló ń tọ́jú, ó ń gbé àwọn ọmọ yẹn bí ẹyin. Mo respect ẹ. He's one in a million. Ó ti nice jù. O lè understand nǹkan tí mo sọ. Comfort. Ọmọ, ṣó mọ̀ pé èṣù ṣe báṣabàṣá ṣá? Ó ṣe báṣabàṣú, ṣe báṣubàṣu. Kí ló mean by that? Comfort, o ò jọ mí o. O ò jọ mí Comfort. Èmi tí mo fi gbogbo ara ṣe ọmọ látòkè désàlẹ̀. Àwọn èèyàn tún sọ pé ẹlẹ́dẹ̀ ni mí Comfort.
Comfort báwo ni o bá ṣe dùn tún ọ̀rẹ́ mi kí ọmọ ẹ wà lára àwọn ọmọ tí Dàpọ̀ ń gbé gẹ̀gẹ̀gẹ̀ láàrin ilé yìí ẹ ọ̀rẹ́ mi ó mú jẹ́ tán oṣù mọ̀ mo tún wá envy ẹ ìwọ náà kọ́ yìí mo tún envy ẹ náà òbí tó wà ibo lẹ́lẹ́dàá tèmi yìí wá ẹlẹ́dàá máa sùn ibo ló wà ìgbà téèyàn tẹ́ ń béèrè tẹ́lẹ̀dàá ti ń béèrè tí yín. Tọ́lání ìwọ kọ́ ló sọ̀rọ̀ sí mi ìwọ kọ́. Comfort kí ló dé kò ṣáà jẹ́ ṣì ìsìn dókítà tíjọ sọ fún mi àti ẹ̀ pé ò lè bímọ n kò tún rán ẹ létí ní ọ̀rẹ́ ẹ mo tún ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ẹni tó bímọ ọmọ náà ló máa pa ẹni tí ò bímọ náà ọmọ náà rí ọmọ náà ló máa sá títí tó máa fi kú kí wàá ní Comfort kí ló ṣe é a ní kó túraká kó jùrù kó túraká kó jù kó ṣe fàájì sí láìfi ẹ kí ló ṣe é wò ọ̀rẹ́ tẹ́tí kò gbọ́ ṣe kí ni kò gbọ́ kò digest nsìn ìmọ̀ràn tèmi rèé o tó ti mọ ibi tó kù sí báyìí kó yá tètè jẹ́ nǹkan tó ní jẹ lára bọ̀bọ̀ kó jẹ́ bí ẹni máa kú báyìí kó ṣe kí ni kó fèrè gé nítorí tí Dàpọ̀ bá mọ̀ pé ó lè bímọ rárá fóun báyìí ọmọ ìyá rẹ̀ super power 2 ìyá rẹ̀ super power 2 ni ó máa jẹ́ fún ẹ ṣé o ti gbọ́ tó ti mọ bí táyé kù sí báyìí advice tèmi nìyẹn fún ẹ o ṣé o ti gbọ́. Bọ̀dádẹ́jì ṣébi ò pa ẹ̀yìn ebi ń pa mí. Mami! Ṣé ìjà àṣà títò jẹ ni? Ebi ń pa wá. Ebi kọ́ èdè ni kò sí kankan nù yín tó máa fẹnu kó ń jẹ nínú ilé ọ̀ǹtí lálẹ́ ṣé gbọ́ nǹkan tí mo sọ ṣé gbọ́ mi. Democracy lọ́nu lé ipò military dé ebi o. Ogun abẹ́lé apá kejì dé. Ẹ̀yin lẹ mọ ogun abẹ́lé tẹ́ dojú kọ ogun abẹ́lé apá kejì kọ apá kẹfà ni. Bọ̀dá máa ń tì mí ẹ má bọkàn jẹ́ o Ọlọ́run ló wọ ọmọ rere o. You are looking good. Thank you. Ọkàn yẹn máa balẹ̀ gan-an. Well, ìgbà tí mo ti rẹ́ni tó fọkàn mi balẹ̀. I see. Gbogbo nǹkan ló fi tẹ́ mi lọ́rùn. Mo tọ́jú àwọn ọmọ mi, tọ́jú mi, ṣìyà fún mi, ṣìyà fáwọn ọmọ mi. I mean, kò tiẹ̀ jẹ́ kí n màlá pé ìyá ọmọ yẹn kú rárá. She's a very beautiful lady. Good. Dàpọ̀, sórí àwọn baba ńlá wa, I mean àwọn tí wọ́n jù wá lọ, wọ́n máa ń pa òwe kan. Now mo agree pẹ̀lú wọn wípé lóòótọ́ ń gbà mí ajá rànràn máa ń pa ikún. Ẹ sì máa wo ẹni tí a rò pé kò lè pàgọ́ bèrèbèrè òǹkọ́lé alárùrù o. Ẹ ń ta rò pé ò lè pàgọ́ ṣe bí eré kọ́lé alárùrù ó ti yé mi má sọ̀kò. Wọ́n fẹ́ sọ̀kò pa ni. Ọmọ ẹ̀dá rí ó tún lè ṣe àná ti sọ̀kò tó. Sórí prophecy kò ń ṣe pé àwọn tó ń sọ yẹn máa ń sọ torí pé ó máa ṣe wọ́n ń sọ torí kéèyàn lè wà careful ni. Ò tọ́ dẹ̀ ni but Ọlọ́run náà ló ṣe gbogbo ilé Ọlọ́run ló ṣe Ọlọ́run ló ṣe iṣẹ́ Olúwa ni kọ́ bá ti.
dáadáa ni ẹlẹ́ àwọn tó pẹ̀ dà. Dèdè ẹ ṣé mo dúpẹ́ ẹlẹ́ ẹ rọra ìyá yín kọ́ná ó wà ní ilé ẹlẹ́ ẹ ṣé ẹ pẹ̀lẹ́ ilé ọmọ mi ó ṣe pé wá mọ́mí àwọn àbúrò mi kọ́ máa. gbogbo wọn ló wà ẹ̀dẹ̀ ń tà gbogbo wọn ní kí n máa kí ẹ kò sábúrú kankan lé rárá. àwọn ọmọdé wọ̀nyí kọ́ ṣé wọn ò yọ ẹ lẹ́nu. àtọ̀ Ọlọ́run bá mi tọ́jú wọn. àgbẹ̀ fọlọ́. mọ́mí kí lẹ máa jẹ nísìn. mọ́mí rice wà bọ̀kọ̀tọ̀ wà ẹja àrùn wà iyán náà dẹ̀ wà pẹ̀lú ẹ̀fọ́ rírò. ráìsì yẹn gan-an ni mo fẹ́ jẹ. ó kẹ́ ẹja lọ sí dáìnì lókè bẹ́ẹ̀ náà. ìyá ẹ̀kọ́ mi bóò ní gbogbo nǹkan tí gbogbo ẹ̀ lọ dáadáa. ẹ pẹ̀lẹ́ máa. mọ́mí èmi lọ kí sí yan mọ́mí èmi sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta tẹ̀. Yes, darling. Torí Ọlọ́run kíní kan péré mo fẹ́ fi bẹ̀rẹ̀. Mo fẹ́ kó bá ń tọ́jú àwọn ọmọ mi. To the extent that wọ́n ní ever miss pé ìyàwó kú. I want you to take over their life from where their mother stopped. Kó o bá ti make one happy, forget about me. But sweetheart, àwọn ọmọ tá ń sọ̀rọ̀ wọ́n mú mi gẹ́gẹ́ bí ìyá nìna. Ẹ dẹ̀ mọ̀ pé èmi àti wọn kò tiẹ̀ sẹ́nìbọ̀ tó lè ráàrin wa. Mo dẹ̀ fẹ́ràn èmi náà mú wọn gẹ́gẹ́ bí ìtọ́mọ ni. Ṣé eyín sọ gbogbo ìtẹ́sán ìyẹn ò tiẹ̀ ṣe problem at all. Ẹ mọ̀ pé mo love wọn náà. I mean ẹ nice sí mi now, so àwọn ọmọ yẹn náà dẹ̀ like me, so why ti máa treat wọn bad. Àwọn ọmọ trust ẹ, mo trust ẹ. Méjì náà fún mi o. Má fẹ́ bèrè, mo fẹ́ kó jẹ́ just housewife. What do you think you can do? Kí ló fi pé o ní interest tó lè máa ṣe bóyá, just something to take away from the house. Káwa máa jáde, wà máa wọlé, o kàn ní jókòó sílé máa ṣe oúnjẹ máa tẹ́ bá. Kì í ṣe pé kò wé mi náà, but problem tó wà níbẹ̀ ni pé mi ì mọ bí pọ́ọ̀sì yín ṣe rí. Ṣé yẹn and kò dé sí business kékeré business nísìn ó kékeré ò ṣe business kọ̀ọ̀kan nísìn so torí yẹn ni mo kàn ti rọra wò pé ìwẹ̀ ṣá. ṣé owó mi ò ṣe problem ara fọkàn ẹ balẹ̀ as far as Ọlọ́run wà. ẹ ṣe gan mi ní mind tí èmi náà bá lè ní supermarket ẹ mọ̀ pé everybody ló ń ra nǹkan lójoojúmọ́ bóyá kí n ní supermarket kí èmi náà máa tajà káwọn èèyàn máa wá kọ́ ra nǹkan. Well, from today màá fẹ́ kó bẹ̀rẹ̀ sí fojú sí shops. Thank you ẹ ṣé. kò sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ náà kàn bẹ́ẹ̀ fojú sí shop ní strategic place ibi tó bá wà okay so that my set ẹ up tó tún ní jìnnà sílé lórí àwọn ọmọ mi ṣe understand so you can shuttle between the shop and the house. Yeah, so tí wọ́n bá tiẹ̀ close in school wọ́n á kàn máa bá mi shop net abádẹ́ ti close àjọmọ́ àbọ̀ wà láwọn. one family mo fẹ́ ká jẹ́. Thank you very much. What can I do without you? Sweetheart, thank you very much. Taking over. Ṣé gan. Ìjọyẹ̀ ká lè mèébú ara wa. Ìjọyẹ̀ ká lè mèébú ara wa. Báwí tàìwí wọn kó yàrá wọn bú ẹkún. Rísíkátù. Ǹdé jókòó. Ọmọ ń pọ̀ àlọ́ olú ọmọ alété ìjọba ọmọ àfàlàrà bí òye mọ̀ jẹ. Ẹ̀yin wò mí wò. Mo wá ń gbọ́ kílẹ̀ ẹlẹ́ẹ̀ bá bọ̀ láti Èkó tẹ́ ẹ lọ. Bàbá mi. Ìgbà tí mo dé Èkó. Ó tó
Yorùbá bọ̀ wọ́n ní asunkún rojọ́ ilé ní tú bọ́ bàbá ń sọ̀rọ̀ sáá wọ́n fẹ́ rẹ́mẹ́dì. Bàbá mi ìgbà tí mo dé kó àwọn ọmọ ọkọ mi sọ pé àwọn ò lè fẹ́ mi wọ́n ní mi ìkàwé bàbá mi ń relé ẹ̀kọ́ àgbà. Ara tá à ń sọnù wọ́n ní mọ̀gbọ́n orí mi bẹ́ẹ̀mí náà kàwé nígbà òde kò tí wọ́n sì ń yọnu ṣùkẹ̀ṣùkẹ̀ pé ọ̀kàwé rárá kí ní ṣe tí wọ́n sọ fún wọn pé ọ̀kàn ní rẹ́kọ́ náà ni onírẹ́kọ́ rí èèyàn ò kan ọlọ́run púpọ̀ gbọ́nà ṣé ìwọ ọmọ pé wọ́n ní àdàgbàkọlà sísọ ní èso nígbà tí wọn náà sọ pé wọ́n lọ ẹ̀kọ́ àgbà ìgbà yìí làárọ̀ rẹ tarúgbó títí ń soge ìyá rí sí wọ́n dáradá fọ́sìn èmi arokodá kòkó sí baba abèláwù kìnìún wọ́n jẹran kàtí ọkọ àmọ̀ pé. Èmi ní ìṣẹ̀lẹ̀ o. Jókòó lẹ̀ ọmọ rẹ ṣàlàyé ń tọ́ bá bọ̀ látẹ̀kọ́ fún àbí ó ṣàlàyé. Bàbá rí sí ó sọ fún mi. Ṣàlàyé mi irú ròǹborùn ilé sórí ọwọ́ ṣàlàyé fún ọ kò ṣàlàyé fún ọ o léètèmi àti sàká tẹsẹ̀ bọ̀ yìí tèmi ló gbé múgùn tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbàdánkòkó lọmọ yìí ni mo fẹ́ fi kún tí ọmọ kówó wá fún mi ṣùgbọ́n ńgbà tó wá bá mi tó sì ṣàlàyé tó dán mọ́ra pé tó ọmọ àwọn kan fẹ́ lẹ́kọ̀ọ́ mo wá juwọ́ ju sẹ́lẹ̀ pé kọ́ mọ́mọ́ mi rè kó ó tún wá dà padà ètò lè mú kálùbọ̀ mọ́sẹ̀lẹ̀ ńlé wọn kí ó sì ìgbóná mọ́sẹ̀lẹ̀ ńdílé wọn àfi kí wọ́n fẹ́ mọ́ ẹ padà. Àti pé pàápàá bàbá rí sí tá a bá ní dandan kọ́mọ yìí lọ fẹ́ dàpọ̀ tọ́hún ò bá sàn èmi lẹ máa ṣe sí. Ṣé ọfẹ máa dá lẹ́bi pé èmi mọ fọwọ́ sí pé kí sàká kó mú lọ bá dàpọ̀ lẹ́kọ̀ọ́. Mi bàbá ọmọ ló lọ mọ. Bí tèmi náà sì ṣe ni pé bọ́mọ bá dé Èkó wéǹjèlè ibi yóò mọ̀ fi nǹkan ránṣẹ́ sí àṣùgbọ́n lè tí wọ́n ṣe yìí wọ́n ṣe tí wọ́n ní wọn ò ṣe tèmi èmi arokodọ́pọ̀ kò sí bàbá àbèláwù àlùbọ́ délé wọn èmi náà mo sọ bẹ́ẹ̀. Ìyá mi àwọn ọmọ ọkọ mi àwọn ọmọ òṣì ẹ báyìí àwọn ọmọ yẹn wá ń sọ̀rọ̀ sí mi ń relé ẹ̀kọ́ àgbà ọ̀yá mi ń relé ẹ̀kọ́ àgbà. Rí sí ṣé bí mo sọ fún ọ má sọ̀rọ̀ yìí fún bàbá rẹ àfìgbò lọ sọ fún ó tàn bí ò tán ẹ jọ máa ran. Ó ti wí fún ẹ. Ẹ fẹ́ràn sínú oúnjẹ wa àbí ẹ ti gbàgbé ni. Gbàgbé kẹ̀ ìwọ̀n ọ̀bẹ ẹran tó wà nílé lèmi àti dáàdì yẹn máa fi jẹun tí wọ́n bá dé ṣọ́rọ̀ mi yé yín nísìn. Bàrẹ́jì ṣebí mo sọ fún yín pé báyé bá ṣe gbà la ṣe máa ṣe. Báyé bá ṣe dà. Dèjì Mojí ìyàbọ̀ ẹ̀ máa ń gbádùn gan. Dáàdì ẹ bá a dúpẹ́ lọ́wọ́ mọ́mú wa wọ́n ń tọ́jú wa. Ohun tó lúkálukú bá ti gbìn ló máa ká òun náà ṣe léyìnlẹ̀ nítorí àwọn ọmọ tiẹ̀ ni ṣó ti yé mi ìyá yín náà ń kọ́. Wọ́n á níyà. Okay, hello. Check.
táyé lè wà kádàrá o. ní ẹlẹ́wùrà mọ́mọ́ jẹ́ pàtó mọ́mọ́ jẹ́ kápẹ́wé tá a bá fọmọ lọ́mọdọ́mọ àmì èdùmọ̀ bẹ́ẹ̀yàn bá ti bímọ lẹ̀ ilé ayé ṣúre ẹlọ́mọdé bóra ìmọ̀ yóò dùgbà èèbọ̀lẹ̀ ìyàwó máa gbọ́nà sọ ẹnu tó bá lọ́nà ẹ̀mú wà á bí dúdà àánú ẹ̀ ló ṣe yé ló jẹ́ fún ìbá ẹ̀dá mọ́ àánú ẹ̀ ló ṣe yé ló jẹ́ fún ìbá ẹ̀dá mọ́. wọ́n wà tí yọ̀ọ́kẹ́ sẹ́ẹ̀tì ìkòkò ní gbomi kó gbẹ̀ yẹn ẹ̀rí náà ló dé. wá bí báyìí ṣé wọ́n kí wọ́n dà sí. Àbí ọmọ o ìdásọ. ọmọ ní ọkọ yín kọ́. ẹ pẹ̀lẹ́ sorry hospital mo lè gbé lọ sí hospital sorry. Please, Mr. Man, can I know? Ẹjọ Ọlọ́run mo fi bẹ̀yìn. Obìnrin aróyún mo rí lọ́nà tó ń rọyún. Ẹjọ kò fẹ́ pẹ̀ ní. That's okay, please calm down. Please calm down, please. For God's sake, please calm down first. Torí Ọlọ́run mo ti dárò torí Ọlọ́run. Ṣẹ́gbọ́n ẹ̀tù ṣẹ́tìrì kan tí mo sọ lọ́wọ́ ìṣúgbọ́n mọ́. Mo ti bẹ́ẹ̀ wọ́n ti kú. Kí ló ṣẹlẹ̀? See it inside. Get an hospital. Hospital. Enter and back, please. Enter and back. Back, my friend. Back.
wàá wà òkè sí. What? Nurse. Yeah, back. Ó sì, kí lorúkọ lady tẹ́ gbé wọlé yẹn? Kí lorúkọ madam yẹn? Ó sì mi ò mọ̀. What? O mọ̀ kí nìyẹn? Ó sì mo help woman ẹ̀ ní ọlọ́kọ́jà ọlọ́mọ mo help ẹ̀. O mọ̀ orúkọ woman kan tó gbé wá níbàyí. Mo help ẹ̀ ni. O mọ̀ orúkọ woman yẹn. Okay, that's all right. Woman yẹn ti give up. Hey! Can you see? Ó ti pààyàn. Ó ti pààyàn. Mo dáràn. Ó ti pààyàn. Mo dáràn. Kan báyìí ni nọ́mbà RTK 2165/99 àṣekágbá ẹjọ́ ọ̀gbẹ́ni Ọládàpọ̀ Adéníjì àti arábìnrin olóògbé Àtinúkẹ́ Ìlọrin. Ẹ̀yin agbẹjọ́rò méjèèjì, ṣé ẹ ní àfikún tàbí àyọkúrò? Olúwa mi, gẹ́gẹ́ bí ìwádìí tí a ti ṣe bọ̀ látẹ̀yìnwá, a ò lè torí àwíjàre kí tọ́ ó tọ́ lẹ́nu. Olúwa mi, a ti rí òkodoro ọ̀rọ̀. Olúwa mi, ẹ dájọ́ yìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Mo dúró Olúwa mi. That's all right. Agbẹjọ́rò fún ọ̀gbẹ́ni Adéníjì Adédàpọ̀, kí ló ní láti sọ? Olúwa mi, gẹ́gẹ́ bí ìwádìí tí mo ti ń ṣe bọ̀ látẹ̀yìn lọ́tún àti lósì, Olúwa mi, àrídájú tí mo rí bá mú ni pé bó tilẹ̀ jẹ́ pé inú ọkọ̀ arákùnrin yìí ni arábìnrin yìí kú sí ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Olúwa mi, kò sí àgbámú pé ẹlẹ́jọ́ mi ló ṣe ikú pa arábìnrin yìí o. Olúwa mi, tí a bá sọ pé ọ̀gbẹ́ni Ọládàpọ̀ ló ṣe ikú pa arábìnrin yìí, òtítọ́ ni. Tí a bá sì sọ pé òun kọ́, kò sí rọ́ńbẹ́, nítorí pé a ò rí àgbámú kan. Olúwa mi, mo wá ń rọ̀ yín o, kẹ́ ẹ síjú àánú wo ẹlẹ́jọ́ mi, nítorí pé lásìkò yìí ọfà ikú ń fò kọjá ni. Ó lè ṣe kòńgẹ́ ẹnikẹ́ni ní ìgbàkúùgbà. Ó ṣeé ṣe kó jẹ́ pé ọjọ́ ikú arábìnrin yìí ló pé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Olúwa mi, mo wá ń rọ ilé ẹjọ́ yìí, mo sì ń rọ̀ yín kí ẹ síjú àánú yín wo ẹlẹ́jọ́ mi yìí, nítorí pé òun ló ń gbọ́ bùkátà lórí àwọn ẹbí rẹ̀, lórí aya àti lórí àwọn ọmọ rẹ̀. Olúwa mi, ẹ ṣàánú kẹ́ ẹ síjú àánú yín wo ẹlẹ́jọ́ mi kó máa lọ sí ilé láyọ̀ àti lálàáfíà. Agbẹjọ́rò fún ọ̀gbẹ́ni Ọládàpọ̀ Adéníjì, ọ̀rọ̀ tẹ́ ń sọ ò yé mi, kò yé mi rárá. Ẹ try láti explain better. Olúwa mi, mò ń sọ pé ẹlẹ́jọ́ mi yìí, bàbá sọ pé òun ló pa arábìnrin yìí, òtítọ́ ni. Tí a bá sì sọ pé òun kọ́ ló ṣe ikú pa, òdodo ni. Ṣùgbọ́n nítorí ìdí èyí, Olúwa mi, mò ń rọ ilé ẹjọ́ yìí nítorí àwọn ọmọ, aya àti ẹbí rẹ̀, ẹ bá síjú àánú ẹlẹ́jọ́ mi, kẹ́ ẹ tú sílẹ̀ kó máa lọ lé láyọ̀ àtàlàáfíà. Àbọ̀rí. Lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò méjèèjì, a ti rí òótọ́ ọ̀rọ̀, ṣùgbọ́n in this court ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà.
It won't happen in this court. Ìdájọ́ mi rèé. Ọ̀gbẹ́ni Ọládàpọ̀ Adéníjì, wàá lọ sẹ́wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára I rise. Pàápàá jùlọ ẹ̀yin tí ẹ jẹ́ ẹbí olóògbé yìí, àdúrà mi ni pé ọjọ́ á jìnnà síra wọn. Olúwa yóò nu omijé yín nù, yóò sì di gbogbo wa mú. Alàgbà, arákùnrin lòun ní ọ̀rọ̀ láti sọ. Ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ àyè gbà yín ní kánmọ́ gbogbo. Ẹ ṣé gidi gan o, dúpẹ́ o. Arábìnrin, ìrànlọ́wọ́ ni mo ṣe fún ẹ. Mi ò lọ́wọ́ nínú kú ẹ. Mo ṣe fún ẹ. Ìrànlọ́wọ́ yẹn náà ló ti kó bá mi yọ. Jọ, tó bá ti gbọ́ jà fún mi. Bó ṣe fún wọn. Àtinúkẹ́ ẹ̀mẹ́ta ni mo pè ọ́. Tí o bá ti dé ọ̀run ò gbọ́dọ̀ sùn, make sure pé padà wàá mọ ẹni tó fún ẹ àwọn ìka ènìyàn. Àtinúkẹ́ mo dọ́rùn kọ́ súré gbogbo ìgbà tó bá jẹ lájú ọ̀run pátá òun ni kò máa bá wọn jẹ. Jẹ́ ẹnikẹ́ni tó ní ọ̀rọ̀ láti sọ. Àǹtí mi ọmọlẹ́bílẹ̀ lọ yìí o, ẹ má sùn lọ́rùn òkú ọlọ́mọ yìí sùn o. Àtinúkẹ́ ó dẹ́ mi lọ́rọ́. Ó ti tó Olúwa yóò nu omijé ojú yín nù. Ẹ jẹ́ ká rántí ọ̀rọ̀ Olúwa tó sọ fún wa wípé ọ̀tọ̀ ni ìgbà gbígbìn, bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni ìgbà kíká. Ìgbà kíká tí arábìnrin lóde yìí, ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀. Àti pé gbogbo nǹkan tí a bá ń ṣe, a gba Olúwa Ọlọ́run Olódùmarè gbọ́, a sì gba Jésù Kristi gbọ́ pẹ̀lú. Eléyìí ni èrè wa àti àgbẹ́kẹ̀lé wa nígbà tí ọlọ́jọ́ bá dé. Olúwa yóò dúró sí gbogbo yín o. Olúwa yóò di ìdílé náà mú. Ẹ ṣé. Sọ pé. I hope of course ó pé. Okay. Ẹ ṣé. Lọ́ọ̀yà ẹ ṣé gan-an, mo appreciate nǹkan tẹ́ ṣe fún mi. Ṣé mo ìgbà tí awakọ̀ tí adájọ́ sọ̀rọ̀ yẹn, àyà mi ti já mu níyè, but bẹ́ẹ̀ tún ṣe mú wọn wálẹ̀ yẹn, ọkàn mi kàn tún balẹ̀ ní ẹ ṣé gan. Thank you, I'm very grateful. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ẹ fọkàn balẹ̀ madam. Ṣebí mi ni, èmi Lọ́ọ̀yà Látúbọ̀sún. Àwọn adájọ́ kan mọ̀ mi, tí wọ́n bá ti gbórúkọ yẹn báyìí bà ní, wọ́n máa ń bẹ́rí ni, because wọ́n mọ̀ pé mi ò ní gbalẹ́rọ̀. Complete mo máa ń gbélé wọn lọ́wọ́. Ẹ wo bàtà bẹ̀rẹ̀ kéèsì yẹn, tí adájọ́ yẹn tó ju question kan ńlá tó ju sí mi báyìí. Sẹ́ni pé èmi náà ò. Èmi gan rọwọ́ yín. Àsìkò tó ju kí nìyẹn, èmi náà wá di ìkẹ́sọ̀rọ̀ mo kà máa kọ́nà báyìí. Now, iṣẹ́ tá a lọ kọ́ ní school ni 7 years mo lọ university. Ọlọ́run dẹ̀ fún mi ṣe. All rounder ni mí. Àwọn náà ẹ sá fọkàn balẹ̀. Tẹ́ bá tún ní any case mo wà fún yín o.
any day anytime mo wà fún yín ẹ gbọ́. Of course máa jẹ́ ká. àwọn èèyàn mọ̀ mí nílùú yìí. ọkàn mi balẹ̀ pẹ̀lú yín ni. wọ́n mọ̀ mí nílùú yìí pé all rounder ni mí mo lọ́ọ̀yà mo mú lẹ́nu. ẹ ṣe mo dúpẹ́. ẹ ṣe ẹ jọ kẹ́ bá manage juice ni ṣẹ́gbọ́n next time máa bá yín ṣe ẹ̀wọ̀n chicken peri peri máa bá yín ṣe sílẹ̀. EKOWENJELE mídẹ̀ EKOWENJELE tó bá dúró wá gbé ẹ lọ kó gbàgbéra wá gbé ẹ já Èkó ilé ọgbọ́n ilé onímọ̀ tó pọ̀ EKOWENJELE. Bàbá mi pé mi sọ fún mi láti dùn ta Èkó àkété ìlú ọgbọ́n tó bá dúró kó ṣọ́ra oníyànjú Èkó gbàgbẹ́rẹ́ Èkó gbàgbẹ́rẹ́ Èkó gbàgbẹ́rẹ́ rárá o Èkó gbàgbẹ́rẹ́ Èkó gbàgbẹ́rẹ́ rárá o. Yẹ́yẹ́ mi pé mi sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé Èkó àkété ìlú ọgbọ́n tó bá dúró kó ṣọ́ra. kí ló mọ fowó sí kíkẹ́. ẹ sà kí ló ń wọ́ọ̀rì bàbá rẹ̀ tó ń sáré kiri. ọ̀gá mo ń bọ̀ wá. bẹ́ẹ̀ tí mo fowó sí kí tó lọ náà. ọ̀gá ṣé ẹ̀rà mọ́ kí n gbé wọlé ni àbí òun ni gbogbo tẹ́ ẹ̀ sá marathon káàkiri pẹ̀lú mọ́tò kí ni ẹ gbọ́jà lọ́wọ́ mi kí n gbowó mi kí n wọlé ẹ̀dẹ̀ ń sáré kiri kí ni gbogbo yẹn. please mind your speech o mẹ́rin tó bá sọ̀rọ̀ ni. ta ni sá o. I'm a public figure I'm a legal practitioner then I'm a lawyer to the core I'm a lawyer Ọlátúbọ̀sún Ọládàpọ̀. okay mo rò pé fẹ́ dárúkọ pẹ́yìn ìjà ní fáyemí. oh that's all right it's my colleagues. ṣé rí bẹ́ẹ̀ ṣe rí mi ọmọ Èkó ni mí mi ò sọmọ Òṣogbo ọ̀rẹ́ bí mi sí Ìbàdàn ẹ lè wá láti ibìkan kẹ́ fẹ́ máa lù mí lórí bí ẹ rajà kẹ́ fún mi lówó ẹ wá ẹ ń ṣó active fún mi ẹ gbé mọ́tò yín kẹ́ kúrò. Ọlọ́run ló fún ẹ lọ́rọ̀ sọ. níbo ni kí n fojú sí. ẹnu ẹkún iná lẹ tún wà ẹ má sunkún mọ́ rárá ìjọba ti ṣe tiwọn nù o wọ́n ti dá ẹjọ́ tiwọn ṣebí ìjọba ló dá ẹjọ́ tiẹ̀ àbí ẹjọ́ tiwọn náà dá wọn ò dá ẹjọ́ Ọlọ́run wọn ò tí ì dájọ́ tèèyàn pàápàá jùlọ èmi bí mo yẹ dúró yìí wọn ò rú àbúrò mi ni o ìwọ̀n ro ni kẹ́ ẹ lọ fọkàn yín balẹ̀ nítorí pé èèyàn ó dìídì ọ̀pá èèyàn méjì lẹ́yìn ìgbà tó pé èèyàn méjì tán ìjọba wa tún á dá a láre bí wọ́n bá tiẹ̀ fi sẹ́wọ̀n gbére náà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ lórí rẹ̀ ìjọba míì wá lé lórí rẹ̀ kí wọ́n tún fi ilẹ̀ kí wọ́n ní kó máa lọ lálàáfíà ara fún ìdí èyí ẹ lọ fọkàn yín balẹ̀ n ó rú àbúrò mi ni. Mojí 2 + 2 5. Ó lè jọ 4. Yes. Who is that? Coming. How are you, children? Welcome, sir. Iyabo. How are you? Oriju. Pẹ̀lẹ́. Mojí. How are you? Deji. Mommy yín dà. One day. I see. Come. Up. Uncle Tunde. Hey, yeah. How are you? Fine, thank you, sir. Ẹ kọjọ́ mẹ́ta. Ọjọ́ kan. Ẹ pẹ̀lẹ́. Àpótí ẹ̀ gbúrò yín látọ̀dọ̀. Ẹ má bínú. Àwọn madam kọ́. Àlàáfíà ni gbogbo wọn wà. Àtàwọn ọmọ. Àlàáfíà everybody. Ṣé ẹ bínú pé ó pẹ́ díẹ̀ kí n tó yọjú sí? Sọ pẹ̀lú gbogbo ìtẹ́ ti ṣe fún wa. No, not at all. Mo travel ni o. How was your trip, sir? Thank God. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Sí iṣẹ́ yẹn ó dà yẹn kó fẹ́ mú mi lómi lẹ́nu ọjọ́ mẹ́ta. Ìdí tẹ́ ìṣeré mi nìyẹn. Táwọn ọmọ yìí ò fún ẹ ní problem púpọ̀. No. Ó kò jẹ́ pé ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń miss dáàdì wọn. That's true. Kò sẹ́ni tó lè ṣe. Kò sí ọmọdé náà tó lè ṣe tí ò ní bára ẹ̀ ní situation yẹn. But Ọlọ́run Elédùmarè á ṣe ètò dà. Àmín o. Yeah, I know that.
ṣé ẹ bá mọ́mí yín jà? I see, that's good. Hey. How fine, sir? Mo máa wà okay. Sure. Yeah. Àbẹ̀ ń bá wa jà ni. Bá yín jà. Inú ilé mi máa ní mo wà. Bá yín jà kẹ́. Ẹ má bínú ẹgbà ilé. Ẹ ṣé sir. I got like daddy ni. It's okay, it's okay, it's okay, it's okay. You are good, thank you. Yes, sir. Ẹ ṣé, ẹ ṣé. Yes, sir. Ọlọ́run á tọ́jú ẹ̀yin náà. Àmín. Èmi náà máa fẹ́ lọ wo bàbá yìí ní prison. Mo fẹ́ lọ síbẹ̀ lénìí. Dádì ṣé náà fẹ́ lọ dádì wa? Kò dání. Àwa náà fẹ́ lọ wò wọ́n. Ṣé gbogbo yín? Bẹ́ẹ̀ ni a fẹ́ lọ kí wọn. Ẹ fẹ́ lọ kí wọn? Comfort. Sir. How far? Kò sí problem. Ilé ni yín náà ṣùgbọ́n ẹ̀yin náà lẹ́ni wọ́n so tí wọ́n bá láwọn fẹ́ lọ ẹ lè kó wọn lọ. Màá kó yín lọ ṣẹ́gbọ́. Wọ́n á lọ change fún yín sínú àmọ́ ṣẹ́gbọ́. Àtinúkẹ́ o ẹ̀mẹ́ta la kò kú ní pópó ṣẹ̀mí nǹkan tó máa rẹwà lódì ṣẹ̀mí ọmọ ṣe ọ̀ ní ìjà oníwọ̀n sọ̀rọ̀ mo wá rú ọ nìyí o ẹ mọ̀ gbèjà ara rẹ ní wàrà ń ṣe ṣà ọ̀sán gangan là á gbọ́ kó aró òjijì làfọ́n wọ̀ wá lọ gbèjà ara rẹ kíákíá báyìí mò ń rú ọ nìyí o àwọn yóò padà lẹ́yìn rẹ o kó o ṣe wàrà ń ṣe ṣà ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni onílé ní àlejò lọ́wọ́ nù kú rẹ. gbèjà rẹ o àjò rẹ là ń ṣe àtàwọn ọmọ rẹ o. Bàbá wọn ní gbogbo ọmọ it's okay bàbá ẹ̀ máa tó wá yọjú sí ní sẹ́yìn. Àwọn mi rí. Báwo kí ló ṣe tó sí? Gbogbo wọn mí ìṣẹ́ náà ni. Gbogbo wọn mí ìṣẹ́ dáàbọ̀. Ọmọ ṣé wọ́n ló yẹ kó tún máa ṣe léyìí? Èmi ò fẹ́ gbogbo eléyìí o. Ṣé kò yẹ kí wọ́n kí dájú yín? Come on. Look. Má bínú pé mi ò tètè wá. Mo travel mi o. Ó wà òkè nítòsí mo rà ọmọ mi. Ìgbà tí mo lọ rí ìyá ni àwọn ọmọ yẹn sọ pé àwọn sàn láti rí wọn fi kó gbogbo wọn wá. Ó ń kẹ́ mo jí náà ń kẹ́. Dàpọ̀ wọ́n ní mò ń bá wí tó sọmọ di àmì ìhóró tó ń pa á mọ́yà wago sáyè fún yẹn lénìí. Ẹ fẹ́ gbọ́ mọ́lẹ̀ kó o gbé o. Dèjì rẹ̀ ṣùgbọ́n tọ́jú. Àṣe o. Àtẹ̀yìn ọmọ àǹtí ló dé bí. Ẹ wo next time tẹ bá ń bọ̀ ẹ rán ọmọ bọ̀ fún dàbí ipò lọ́bùn láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni bó ìdọ̀tí sọ̀jásẹ̀ kó fún ìyá tó lò ń gbà kérésì ni ẹ ò tí mọ̀. Ẹ jẹ́ àpòyáyá lọ bá wọn. Ẹ lọ kó blọọkì ẹ lọ kó ọmọ rẹ lè tí ó bọ̀ ẹ̀ tó ń wọ̀n ara.
àpèná wèrè yẹn. Mọ́mí, ẹ̀dẹ̀ ni pé ẹ love daddy. Mo love daddy yín gan-an ni. Ẹ wo nǹkan tí ẹ̀yin àti àwọn ọ̀rẹ́ yín ṣe. Ẹ̀dẹ̀ mọ ibi tí daddy wà. Kó sí kúrò wájú mi jàre. Ọlọ́run wà jà. Ẹ gbà bíbá ẹ kó ṣe ara yín kúrò. Ẹ kó ṣe ara yín kúrò fún mi jọ. Pamọ́ sí gbà mọ́ ẹ̀yọ́ dúró. Kó sí kúrò. Ayé pàtí dáadé. Sábà bá wa jíjẹ fún wa. Kọ́ńfì ó jẹ́wọ́ o. Èmi ti gbogbo rọ̀bọ̀ rí bí yẹn o. Kọ́ńfì mo sọ lẹ́ẹ̀kan sọ pé jòlú ń fà. Ṣàdúrà kí máa fà tó bẹ̀rẹ̀ ara. Ẹ jẹ́ àwọn fún àìlè bí iná. Àwọn Yorùbá máa ń pè é kan o. Wọ́n ní igi gogoro má gùn ní lójú. Ó kéré láti wò ó. Ẹni tí ò bá lè jẹ́ kéèyàn jẹun, ìyẹn máa ń kọ tiẹ̀ mọ́ oúnjẹ ni. Ọmọ òun slow. Ìjọ ìbẹ̀rẹ̀ gbogbo yẹn òun slow. Kò yẹ kí n bá ọmọ ẹ̀ bí báyìí náà. By this time, ó ti yẹ káwọn ọmọ ẹ̀ ṣe kìnnì kan ti yán ké. Tell them, show them, say you really wà fìdé. Just cool down. By the time tí bá finish pẹ̀lú àwọn ọmọ yẹn, ẹ máa ṣàánú. Ó ṣe ń sọ̀rọ̀ nìyẹn. Ilé ọkọ mi. Yes, ma'am. Ṣé dáadáa ni? Adúpẹ́ mà. Wo jẹ́ kí n sọ fún ẹ. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ni mo rí o. Má lérò pé mi ò rí o, mo rí gbogbo ẹ̀. Ṣé o rí ọkọ ẹ̀yìn? Ó rò pé bóyá ọ̀dẹ̀ òun gangan ni orí ẹ̀ wò. Bóyá nítorí pé o ò tí ì bímọ fún. Òun ló ń jẹ́ kó máa ṣe gbogbo ohun tó ń ṣe. Ló ṣe lọ gbé olóyún tí yẹn kú sínú mọ́tò. Irọ́ burúkú ló pa. Òun ló fún ẹni yẹn lóyún. Mo wá fẹ́ kí kọ́kọ́rọ́ orí ẹ̀ kó ṣe wáyé. Torí pé kí ni ẹni bí ni làájọ. Ewúrẹ́ ibi ni ká lọ jagun. Mo fẹ́ kó jọ mi. Èmi tèmi mi ò sí ní sùúrù ọlọ́sùn kò ní bá mi. Gbogbo tó bá máa jẹ tó bá máa ṣe bẹ̀ ṣe bá. Báwo lẹ ṣe rí mi sínú? Ẹ rìn jìnnà sún ẹ̀dẹ̀ lè bímọ ọ̀dẹ̀. Mọ́mì, ṣe rí gbogbo èyí tí wọ́n sọ yẹn. Èmi gan like mother like daughter. By the time tí bá máa finish pẹ̀lú ẹ̀yin kan máa bá káàánú. Èmi náà sì rí iṣẹ́ ọ̀dẹ̀ mú mọ nǹkan tó ń ṣe. Káre láyé ọmọ dáadáa ni ẹ wá gbọ́ kí ni nǹkan tó fẹ́ jẹ. Bí mo ti ṣe wá wà nísìn owó pọ̀ ní ọjọ́ àwa ń fẹ́ mọ́mí wípé kò sí oúnjẹ ní ìrọ̀lẹ́ papọ̀ tẹ bá ní kò sí problem. Ṣẹ́rà wà á lówó problem ta ni pé bá ṣe máa ná ṣóyè ní owó ìtọ́jú problem so mọ́mí ló lọ. Mo jẹ́ orí ẹ̀ wá ké fún mi óyá ọbẹ̀ ẹ̀yìn àrọ̀ àwọn tó dáa. Wáyé wọn wà mọ́mí mi nìkan ẹ̀yin ló fẹ́ fún mi lóúnjẹ. Pásọ̀ ti ra mi àtúnjà ẹ máa wọ̀. Mọ́mí ẹ má disturb ara yín o ẹ máa fi fà ẹ̀ ní problem. Hello. Mọ́túndé báwo ni pẹ̀lú àwọn ọkọ? Ṣé o rí 200,000 tí mo fi ránṣẹ́ sí ẹ? Okay. Ọmọ yìí tí mo fẹ́ sìn. Ṣé o rí gold tó tà fún ọ̀rẹ́ mi yẹn? Èyí tó nípọn yẹn. Mo lè sọ 400,000 o, 350 ni màá san o. Kí ló dé? Irọ́. Màá fi ránṣẹ́ bóyá fún mi 3 days màá fi ránṣẹ́. Okay there. Okay. Ṣé ẹ ti jáde léwe? Ti jáde mà wọ́n lé wa fún school ni. Ṣèbí a ní kẹ́ ẹ sán ẹ̀ sì sọ. Ẹ̀yin ọmọ burúkú yìí ẹ̀ lójú àánú àtọ́ níbo lè fẹ́ kí n fi wọ́wọ́? Ṣé wọ́n sọ pé mi mọ pàyà yín ni? Àbí wọ́n sọ pé mi mọ rán bàbá yín lọ síbi tó lọ? Mọ́mì kí la gbé kílẹ̀ jù owó skul lábẹ́ ìtàn lẹ́sìn pa. Òótọ́ nǹkan lè rán bàbá wa ń ṣe ṣùgbọ́n ìgbà tẹ́ délé yìí nílé bẹ̀rẹ̀ sí í dàrú. Èmi. Mọ́mì àtàtàtà ti dé pa. Ta ló wá tó àṣírí mi fáwọn ọmọ rẹ̀? Màá fojú wọn hàn. Mr. Sanji ṣé ẹ ti lọ round ẹ rí bí ilé yẹn ṣe fine. Yes madam mo ti rí. Èló ni wọ́n làwọn máa san fún ilé yìí? In fact madam wọ́n ní 25 million làwọn máa san o. 25 million bíi ti báwo? Mo mọ iye tá a fi kọ́ ẹ̀yìn náà. Báwo ló ṣe máa san 25 million? Wọ́n lò máa jẹ́ kéèyàn ní problem. Bí o bá ṣe problem ẹ mú mi ta lé. Ilé tó wọ̀ 50 million ẹ wá sọ 25. Ṣé ẹ
gbé máa yẹn wá wo bí ẹ gbé wọn wá wo bí báyìí. Actually mo gbé wọn wá náà but ó ṣẹlẹ̀ ni pé wọ́n ní 25 million làwọn jálẹ̀jálẹ̀. ṣé ẹ mọ̀ pé inú owó yìí náà ni màá ti sẹ́tọ̀ yín so báwo lẹ ṣe máa sọ pé 25 million at least 30 million naira torí pé mo fẹ́ travel out ní náà ilé yìí worth more than 50 million ẹ mọ̀ náà. tó bá ní pé 28 million fẹ́ sọ ńkọ́ ní kì í ṣe sí. ok wọ́n ní 28 million bọ̀ ẹ ṣì bá wọn sọ pé ká ti ṣẹ́ gbọ́. but the only thing tó wà bẹ̀rẹ̀ wọ́n yìí insist lórí 28 million yẹn kò lè tí mo lè ṣe sí. problem tó wà bẹ́ẹ̀ ni pé mo máa fẹ́ travel out of the country that's the only reason gan that's the main reason mo fẹ́ fi talé if not I don't have any reason to sell it so mo dẹ̀ need owó within now and next week tí wọ́n bá máa tètè sanwó náà there is no problem. mo ti ready láti sanwó yẹn sí wọn tẹ bá ready gan. ó ti wọ́n nìyẹn. ok kò sí problem. Deji, how are you? Ṣé dáadáa ni? Àwọn àbúrò ẹ̀ ń kọ́? Mọ́mì yín ń kọ́? Kí ló dé ṣe òbí? Ó wà sá. Kí ló dé? Mọ́mì ti fẹ́ ta lè dáàdì. Mọ́mì yín fẹ́ ta lé dáàdì yín. Why? Báwo ni wọ́n ṣe mọ̀? Mo rí mọ́mì àti àwọn ọkùnrin kan tọ́jọ́ ń sọ̀rọ̀ ń pa ni mo ní kí wọ́n sọ fún yín. Orí mọ́mì yín àti àwọn ọkùnrin kan tọ́jọ́ ń sọ̀rọ̀ nípa bí ṣe máa tán bàbá yín. Bẹ́ẹ̀ni sá. Incredible. Comfort fẹ́ tàbí Dàpọ̀. Now wá for this Lagos Odeji má bọ̀. Sórí má jẹ́ kí ẹ̀rù bá lórí ẹ̀ ṣùgbọ́n àwọn àbúrò ẹ̀ ń kọ́ ṣé kò sí nǹkan lára wọn. Comfort. Madam. Where we are from Sana Merchant Bank Limited. Madam, ọmọ oúnjẹ báńkì wa lówó wọn lè dá owó yẹn padà rárá àdéhùn síbi tó ẹ̀ẹ̀mejì a ò ní ìlà ẹ̀kọ́ rárá so wọ́n náà fún yín ní 24 hours kẹfì olùlé. What? Hold it, madam. You have been given 24-hour notice. Please take note of that. That's not possible. My husband is now coming to Sile now. So, but it's unfortunate, as you can see, our hands are tied. There's no way we can help you. Madam, kò sí ìrọ̀kọ̀ tá a lè ṣe sí. Good day. Dìjẹ́ bú gbọ́n fún ọba wọn ní bàbá yín jẹ báńkì lórí wàhálà òtún lè lé nítorí.